yọkúlú yọkúlú kò wá tán bí ìyàwó gbọ́kọ̀ sánlẹ̀ ọkọ yọké yọkúlú yọkúlú kò wá tán bí ìyàwó gbọ́kọ̀ sánlẹ̀ ọkọ yọké. Bàbá Tinubu tá a sọ fún yín ṣé bàbá Akíntóyè ṣé wọn ò sọ fún yín, ṣé bàbá Sunday Adéníyì Adéyẹmọ ṣé wọn ò pariwo fún yín, ṣé gbogbo àwọn mẹ́díà bíi Mazibi Ọláyẹmí Kóìkì Ìrèdáyà Yorùbáwùyí Ìbíyẹmí world media home based media ṣé àpariwo fún yín ipò àwọn Fúlàní yìí wọn è ṣe èèyàn, wọn ń ṣe téèyàn gbọ́kànlé. Ọmọ Yorùbá àwọn Fúlàní wọn ti gbá pẹnáìtì fún bàbá Tinubu allegedly. Ọ̀rọ̀ tá a fẹ́ sọ síta yìí tó fẹ́ sọ síta yìí mo ní information méjì tó ń fẹ́ pàṣẹ síta fún èèyàn wa lórí ìwà burúkú táwọn Fúlàní ìhù lókè ọ̀yà lọ́hùn sí bàbá Tinubu. Tí mo bá sọ pé iná ń jó lórí omi ẹbí mi lè gbé kí lọ kó rè wá tí mo bá sọ wípé iná ń jó lórí omi ẹbí mi lè gbé kí lọ kó máa kó ewé ẹ̀ fún ìmá fi hàn yín ẹyẹ wa. Ọmọ Yorùbá àbí wípé bàbá wa Sunday Adéníyì Adéyẹmọ ti mọ nǹkan tí ń lọ wọ́n ti mọ tó fẹsẹ̀ sí bàbá Tinubu ní ó fi ń pariwo ní Ọláyẹmí Kóìkì fi ń pariwo òun ni bàbá wa Fọwọ́dé Bánjí Akíntóyè ló fi ń pariwo gbé bàbá Tinubu àwọn tẹ́ ń gbọ́kànlé yìí wọ́n ṣe tẹ́ ń gbọ́kànlé ìkàyẹ̀ ni wọ́n ọgbà ẹ̀jẹ̀ ni wọ́n àwọn tó bá ń jẹ ni wọ́n mọ̀ ọmọ Yorùbá bóò ni ò bá dáa tó bá jẹ́ pé láìpẹ́ tá a ti ń pariwo tá a ń pariwo fún yín láti jọ yìí lẹ ti wálé ni bóò ni ò bá dáa tó bóò ni ò bá buyì fún yín tó bàbá Tinubu. Ọmọ Yorùbá information méjì ni mo mú wá fún wa o information méjì ni mo mú wá fún wa lórí ìwà burú táwọn Fúlàní tí wọ́n fẹ́ hù fún bàbá Tinubu lókè ọya. Àwa ń sọ fún yín pé èèyàn ò lè tẹ̀lé àwọn Fúlàní iṣẹ́ kó jèrè ní èsì wa àwọn ẹ̀dẹ̀ wa rí láìsí wípé èèyàn ò tẹ̀lé Fúlàní kó jèrè ní ìsinmi tó wá mọ̀ àwọn ẹ̀dẹ̀ wa rí láìsí pé ilé ti tó lọ sẹ́yìn ní ìsìn ọmọ Yorùbá ẹ máa bá mi kọ sábẹ́ kọ́mẹ̀ntì pé Yorùbá nation òun la fẹ́ o. We want total freedom. We want total freedom. We no want be part of Nigeria again. We want to regain our sovereignty. Ẹ máa bá a kọ sábẹ́ kọ́mẹ̀ntì nǹkan tá a fẹ́ nìyẹn. Ọmọ Yorùbá a ní táìtì fún opinion wa o. Ẹ̀tọ́ wa ní láti jà fún self determination. Mẹ́rin ní kó dẹ́rù bà wá. Ọmọ Yorùbá ẹ lágbára. Nǹkan méjì tí mo mú wá fún wa yìí tó ní agbára òun ló ṣẹlẹ̀ sí bàbá Tinubu o. Bá burúkú táwọn Fúlàní tó wà lóko ya ń plan lé bàbá Tinubu lórí òun ni mo mú wá fún gbọ́ká gbé o. Àkọ́bẹ̀ ní pé gbogbo àgbààgbà Fúlàní owó ti sọ̀rọ̀ Níjẹ̀ owó ti lọ Níjẹ̀ láti lọ ṣe mítìn lé bàbá Tinubu lórí o. Nínú ọ̀rọ̀ méjì mo mú wá fún wa ẹyọ kan bẹ́ẹ̀ gbogbo àwọn àgbààgbà ilẹ̀ àwọn Fúlàní tó wà lókè ọ̀yà pátá wọ́n ti lọ Níjẹ̀ láti lọ ṣe mítìn lé bàbá Tinubu lórí. Kí ló dé? Àwọn aṣọ bàbá Tinubu pé àná Fúlàní iṣẹ́ wọn èsì ìyàn ẹranko ní wọ́n mọ̀ gbọ́kàn lé wọn ò dáhùn wọn ò gbọ́ wọn kọ tí ikún. Ọmọ Yorùbá ní ìsìn tó wá sílẹ̀ sí wọn nígbà wọn ti wá rí pé àṣẹ òótọ́ ni àwọn bíbù kéde tí ń gbẹ́kẹ̀lé abẹ́ẹ̀rí ẹ̀yẹ wọn dẹ́bà gbàgbé
ẹ bá gbàgbé àwọn kan lọ ṣe méjì pẹ̀lú Tinubu l'Àbújá àwọn bíbí náà ni o lórí pé à ń sọ fún Fúlàní ń pa wá wọ́n ń jí wa gbé wọn ò fẹ́ lóhùn lẹ̀ kó wá bọ̀ wálé Yorùbá àbá Tinubu lé wọn dànù wọ́n lé wọn dànù nípa àwọn olóyè láì mọ̀ pé àwọn tó ń gbìjà yìí wọ́n ṣe tí wọ́n ń gbìjà ìkàyàn ni wọ́n ń ṣe ẹni tí wọ́n lè gbẹ́kẹ̀lé ní ìsìn wọ́n wá ṣe nǹkan burúkú nǹkan tó bad ìkà ni wọ́n ṣe bàbá Tinubu ìkà ni wọ́n ṣe bàbá Tinubu nígbà tí wọ́n kọ́ lọ ogun wákà lọ Níjẹ̀ láti lọ ṣe mítì lọ́rọ̀ bàbá Tinubu lórí wọ́n tún wọ́n gbèsè kan tó ní agbára gbogbo wáyé tó bá ń ṣe tí wọ́n bá ń ṣe ní òkèèrè náà ní ìsìn wọ́n wá ń sọ fún àwọn ọmọ wọn wípé kí wọ́n rí i pé wọ́n ń kọ̀ndẹ́ẹ̀mù ọmọ Tinubu wọ́n ń kọ̀ndẹ́ẹ̀mù ìyàwó Tinubu torí wípé Christian ni ìyàwó Tinubu Christian ni ọmọ Tinubu òun ló fà á tí àwọn àgbààgbà tí wọ́n jẹ́ olórí ìjọ mùsùlùmí tí wọ́n bá ṣe wáàsí fáwọn èèyàn wọn ọ̀rọ̀ ìbàjẹ́ ni wọ́n máa ń sọ nípa bàbá Tinubu òun là á fi ń pariwo wípé àná pípù wọn èṣe èèyàn bàbá Tinubu ní wọ́n mọ̀ọ́tọ́ bàbá Tinubu mọ̀ọ́tọ́ àwọn náà mọ̀ pé ìjà tí bàbá Sunday Adéyẹmọ ń jà ìjà tó tọ́ ni tó gbẹ̀jọ́ wa là ń jà fún àwọn náà mọ̀ pé ariwo tá à ń pa wípé àwọn Fúlàní ń pa wá òdodo ni òdodo ni àmọ́ ipò tí wọ́n wà àti wípé àwọn kàbá tó wà lẹ́yìn wọn àwọn kàbá tó wà lábẹ́ wọn àwọn ló fà á tí wọn ò fẹ́ sòótọ́ ọ̀rọ̀ gbogbo ọmọ ìpè bàbá Tinubu wọ́n ní ọpọlọ wọ́n ní làákàyè wọ́n ní ọgbọ́n àmọ́ ibi tí ò ti lè wúlò tí ò ti lè yọ òun ni wọ́n lo ọpọlọ rẹ̀ sí wọ́n ò lò fún àwọn ọmọ káàrọ̀ òjíire wọ́n ò fi múnú àwọn ọmọ káàrọ̀ òjíire dùn ó fi ń bọ̀ wá nínú jẹ́ ni òun làá fi sọ fún pé ọba Tinubu ẹ tètè wá àkànṣe iṣẹ́ Nàìjíríà ẹ pín Nàìjíríà oníkálukú ọmọ ló ń lo ẹ pín Nàìjíríà oníkálukú ọmọ ló ń lo tí a fẹ́ kí inú wọn dùn sí yín gbogbo àwọn Fúlàní Babangida ni o El-Rufai ni o Gumi ni o gbogbo àwọn tí mo dá kọ yìí ẹ̀wọ̀n lẹ́gùnkún wọn wà ẹ̀kún wọn gbà àwọn èèyàn lórí ìwà burúkú tó ń fa ọmọ Yorùbá torí ìwà burúkú tí wọ́n ń fa ọmọ káàrọ̀ òjíire ẹ̀kún wọn pàríwá inú ẹ̀wọ̀n lẹ́gùnkún wọn wà àwọn ọ̀pọ̀ lè ṣe àmọ́ ipò tẹ́ ẹ wà ẹ̀rí ọdẹ bí ẹni tẹ́lẹ̀ fẹ̀yìntì àbí ẹ̀rí àwọn Fúlàní ẹni tẹ́lẹ̀ fẹ̀yìntì àbí láì mọ̀ pé ẹ̀gún ló wà lọ́wọ́ wọn ẹ̀rí òbí èèyàn gidi ni wọ́n ni wọ́n ò sí èèyàn gidi wọn ò mean good fún wa wọn ò fẹ́ràn Yorùbá gbogbo ẹ̀yà bàbá tẹ́ ẹ jẹ́ àgbàgbà fún ọmọ káàrọ̀ òjíire ẹ̀yin lẹ́ ń tẹ́lẹ́wẹ́ bí lẹ́ ń fáwọn mọ́ra àwọn ọ̀fà ọ̀rọ̀ mọ́ra ọba àti gba ẹ̀ lọ́wọ́ wa làwọn òun lọ́kàn ọba àti gba ẹ̀ tiwa òun ló wà lẹ́kọ̀ọ́ tiwọn ẹgbẹ́ wọn nífẹ̀ẹ́ wa tó bẹ́ẹ̀ kí ló dé ẹ̀yin náà gbogbo nǹkan tó rí bẹ́ẹ̀ àwọn náà nìkan ní Haúsá náà àwọn náà ní wọ́n nílẹ̀ tó nílẹ̀ Haúsá àwọn ni wọ́n ń dà kan náà pé nílò pé diamond tó wà ń sáfara góò tó wà ń sáfara
àwọn state yẹn ní dágbòlù yẹn ló ń dá pín àwọn ọmọ Yorùbá àjàfàní bẹ́ẹ̀ gbogbo state wọn nìkọ̀ọ̀kan ló ní ọrọ̀ ajé kò sí ètò ọmọ Yorùbá jàfàní bẹ́ẹ̀ kò sí ètò ọmọ Yorùbá jàfàní bẹ́ẹ̀ àmọ́ ti wá ìtawà nílẹ̀ Yorùbá àwọn ń jẹ àǹfààní ẹ̀ wọ́n ń kọ̀ ọ̀dọ̀ wọn lọ́hùn tó bá pín wọn náà tán wọ́n pín ọkàn wọn tó wá kó díẹ̀ fáwa tó ẹ kó rí bẹ́ẹ̀ tó ẹ pé bàbá Tinubu ìbádákẹ́ ẹ̀rọ ní bàbá Tinubu ẹ̀rọ nù àwọn pípù iṣẹ́ wọn ò fẹ́ràn ọmọ Yorùbá wọn ò fẹ́ràn wa dénúdénú ọgbà àti wàá gba ẹwà ni wọ́n wà lọ́kàn wọn bàbá Tinubu ní ìsìn ẹwà wùwà tó wọ́n fún yín nìsín ẹwà wùwà tó wọ́n fún yín nìsín allegedly agbọ́ pé gbogbo àwọn Fúlàní iṣẹ́ wọ́n ti lọ bá gbogbo Islam leader pátápátá tó wà lẹ́wọ́n sápátá wọ́n ti lọ pè wọ́n ipe kí wọ́n máa sọ fún àwọn ọmọ ilé kéwú gbogbo àwọn àtàwọn tó bá kírun ní jímẹ̀ nẹ́rì Islam lecture kọ́bẹ̀ tí máa sọ̀rọ̀ orúkọ Tinubu ti di èèwọ̀ nílẹ̀ Haúsá kí ẹ kú rí bẹ́ẹ̀ ṣe ẹ kú rí bẹ́ẹ̀ ọmọ Yorùbá kí ló dé Ọlọ́run ọba àtàwọn ẹlẹ́rìí Yorùbá àwọn ni ó ti ẹ̀lùfà yìí tó fi jẹ́wọ́ òun ló fi jẹ́wọ́ síta sẹ́yìn ní ìsìn ẹni àwọn tẹ́ ẹ gbójú òkùnlé ní ọ̀jẹ́ lábá fún ìyàbá Tinubu àwọn tẹ́ ẹ gbójú òkùnlé àwọn ní ọ̀jẹ́ lábá fún ìyẹn àwọn ọmọ méjì pariwo fún yín pé ọba Tinubu àwọn tẹ́ ẹ gbẹ́kẹ̀lé ìwé ìṣe yẹn ẹ̀kọ́ tí kún àbí bàbá Sunday Adéyẹdé ẹ mọ pariwo títí ẹ gbọ́ bàbá Abubakar Akíntóyè pariwo títí ẹ gbọ́ ẹ wá rí ní ìsìn ẹ wá wo ìgbésẹ̀ ìbùkún tó ń pé lórí báyìí gbogbo ọmọ pé Níjẹ̀ ilẹ̀ Fúlàní ni Níjẹ̀ ní Mali ní Níjẹ̀ ní Mali ní àti bẹ́ẹ̀ lọ àwọn Fúlàní ló kún bẹ́ẹ̀ tẹ́ ẹ bá gbàgbé ní ayé ìjọba Buhari ó pe ogun àwọn Fúlàní pé kí wọ́n bọ̀ Nàìjíríà pé Nàìjíríà ìlú wọn ni àbí ìpẹ̀lú wọn Nàìjíríà gbogbo ọlọ́mọ gbọ́ngbà náà lọ́rùn òun ló ṣokùnfà ìwà òbúrú tó wù fálẹ̀ Yorùbá lónìí yìí nígbà tí àwọn Fúlàní pa ọmọ Afẹ́nifẹ́re dìdà àbí nígbà tẹ́yẹ lọ kí bàbá Afẹ́nifẹ́re ó nìkan tẹ̀ mọ̀ sọ ẹgbẹ́ tí wọ́n rí mọ̀lú lọ lẹ́yìn wọn ni à ń sọ fún ẹyẹ gbìjà àwọn pípù yìí mọ́ àwọn pípù wọn èṣe èèyàn ẹyẹ tí wọ́n lẹ́yìn mọ́ wọn èṣe èèyàn sẹ́yìn náà ti wáyé nísìn kí ló dé bàbá Ìgbòho sàní ìsìn gbogbo alábọ̀ pé ẹ̀tọ́ ọmọ Yorùbá ni wọ́n ń jà fún ẹ̀tọ́ ọmọ Yorùbá ni wọ́n ń jà fún bàbá wa Professor Akíntóyè ẹ̀tọ́ ọmọ Yorùbá ni wọ́n ń jà fún torí tí ilẹ̀ rẹ̀ bá dádó lónìí nìsín ẹ̀yin náà gẹ́gẹ́ bí ọmọ Yorùbá bàbá Tinubu ẹ̀ jà àǹfààní bẹ́ẹ̀ ọ̀sán ilé yín kò ń bẹ́ẹ̀ náà Yorùbá ní yìí náà ọmọ yìí náà wà níwájú yìí ọ̀rọ̀ la fẹ́ sọ bó tẹ́ ẹ bá sọ̀rọ̀ tẹ́ ẹ bá gbọ́ òun ló mú tàwọn náà dùn pé bánikẹ́rẹ̀ yìí o a sọ̀rọ̀ síta ẹgbẹ́ ọ̀tá náà sọ òun làbí sọ fún pé ẹ yé support àwọn Fúlàní mọ́ ọmọ Yorùbá ni yín bí wọ́n ṣe ń pa wá yìí sódùn mọ́ nínú ni bí wọ́n ṣe tẹ̀rọ láìsí wá yìí ṣé ní nínú sí ni bàbá Tinubu kí ló dé ẹ̀yin náà ewu àdíà gidi tí bàbá Professor Akíntóyè gbé jáde ewu àdíà gidi ọmọ Yorùbá a lè dá dúró láì fa wàhálà láì mú jáde ní láì yọ àdá láì yọ ọ̀bẹ àdàdúró òun ló fi mú sẹ́fìtàlẹ́ ìjáde wípé tí a bá fi ìmọ̀ ṣọ̀kan láàrin ara wa tá a support ara wa àti kò Nàìjíríà yóò wà easy fún wa kàárẹ̀ support wọn
adé sọ́pọ̀tì wọn ọ̀rọ̀ àǹfààní rẹ̀ ń sọ làwọn kan sọ nípa wọn àwọn ọmọ Yorùbá kan sọ nípa wọn wọn fún bàjẹ́ wọn ṣiṣẹ́ tó àwọn Elédùmarè tí wọ́n ń dé iṣẹ́ wọn láti ìdẹ́ wọn wá ń lọ iṣẹ́ wọn ń lọ wọ́n ń ṣiṣẹ́ náà ń lọ gbogbo ibi tó ń kọ́ lẹ́tà sí gbogbo ẹ̀ ni wọ́n ń gbà ní gbogbo ẹ̀ ń lọ tó wá dáa ẹ̀yin tẹ́jọ́ ọmọ Yorùbá tó yẹ kẹ́ ẹ̀ tètè ní sùn báyìí àdìgbòdè ẹgbẹ́ ṣe ní sùn lẹ̀ wà yìí ọba Tinubu ẹ̀yin náà wà táwọn àwọn Fúlàní wù fún yín nìsín ó ní sọ̀rọ̀ èkéṣì yìí gbogbo àwọn ọmọ wọn ó ní sọ̀rọ̀ èkéṣì ní fún wọn fún kò sí nígbà tó bá ń kírun ní mosque ní Jímọ̀ ní o ní anywhere ní o ọ̀rọ̀ yìí ni wọ́n fi ṣe topic ọ̀rọ̀ yìí ni wọ́n fi ṣe topic tí wọ́n sọ fáwọn ọmọ wọn pé kó mọ̀ sọ̀rọ̀ bàjẹ́ nípa yín torí pé kí ni ìyàwó yín jẹ́ Christian ọmọ yín náà jẹ́ Christian tó wà ẹ̀kọ́ níbẹ̀ àwọn tẹ́ gbẹ́kẹ̀lé nìyẹn o àwọn tẹ́ gbẹ́kẹ̀lé nìyẹn o ọba Tinubu ìbá dá kẹ́ẹ̀tẹ̀ ronúkúwàdà ìbá dá kẹ́ẹ̀tẹ̀ tí kí ni kẹ́ẹ̀tẹ̀ ronúkúwàdà ọ̀rọ̀ kejì tí mo tún mú wá fẹ́ ìyẹn wa ni wípé Gumi lẹ́lẹ́wù gbọ́dọ̀ lẹ́gbọ́ ọ̀dí Gumi sọ yìí tì ọ̀tọ́ sọ yìí tà mọ́ ìgbogbo gbọ́dọ̀ lẹ́gbọ́ tí sọ wípé àwọn àtàkùn Yorùbá nation mikras ni wá pé àwọn akẹ́kọ̀ọ́ wà gbẹ́gbẹ́ wọn support wa nígbà nìkan là ń ké sọ yẹ kí irú agbódebà Boko Haram mọ̀ sọ ó bàjáde fáwọn ọmọ Yorùbá káwá kíkọ ẹ̀ka dáká mọ́ sọ̀rọ̀ àwọn olùkọ́fẹ́ lọ́hùn gbé bàbá Sunday Adéyẹmọ wọ́n ti fún létí gbàgbé kó gbẹ́nu ẹ̀ sọ́hùn we are not the nuisance we are not the mikras ẹ̀tọ́ wa là ń jà fún àlejò àfẹ́tọ̀ wa nígbà tẹ́yìn bá ń pa wá tẹ́yìn jí wa gbé tẹ́yìn gba wáṣẹ̀ lórí ilẹ̀ wa ẹ̀rọ dákẹ́ ká mọ̀ wòran ká mọ̀ jàfẹ́tọ̀ wa tó yẹ kó rí bẹ́ẹ̀ Gumi gbẹ́nu ẹ̀ sọ́hùn ó ní right láti dájú àfẹ́ ọmọ Yorùbá àwọn èèyàn ní kó ló mọ support ó lè lọ́kàn ní ọ̀rọ̀ Yorùbá ó lè lọ́kàn ní Yorùbá àwọn èèyàn ní kó ló mọ bá sọ̀rọ̀ lọ́hùn mọ́ dà sọ̀rọ̀ wa nǹkan táwa fẹ́ òun la fẹ́ Yorùbá nation ní ìran Yorùbá fẹ́ lọ́wọ́ tá a wà yìí ààbẹ̀ bá nǹkan ṣe pẹ̀lú Nàìjíríà mọ́ enough is enough. Enough is enough. Àwọn sọ pé àwọn tá à ń pè fún Yorùbá nation yàtọ̀ sí báyà Boko Haram àwọn ọ̀pá yẹn àwọn fámìlì ẹni ń pa yẹn nínú àwọn ọ̀pá yẹn ẹ̀tọ́ wa làwọn ń jà fún a sì ní right láti jà fún ìdí èyí stop láti mọ sọ ìsọkọ̀ọ́ sọ yẹn àwọn èèyàn ní kọ́ ló mọ̀ sọ yẹn fún mọ̀dà tí a fẹ́ Yorùbá sẹ́yìn gbọ́ ó mọ̀dà sí inú wa sì dùn pé bàbá wa Sunday Adéyẹmọ wọ́n ti bá a fún lésì inú wa dùn fún yẹn ọmọ Yorùbá ẹ jẹ́ ká ronú ẹ jẹ́ ká support ara wa ẹ jẹ́ ká fi mọ̀tọ̀kan láàrin ara wa ẹ má jẹ́ kí a gbàbọ̀dẹ̀ fún wa àsìkò tá a fi mọ̀tọ̀kan la wà yìí àsìkò táwa united la wà yìí ẹ̀yin náà wò wà tí wọ́n wù fún àwọn bàbá Tinubu àwọn Fúlàní ẹ wo ìwà táwọn Fúlàní wù bàbá Tinubu lóòótọ́ ó lè mọ́kàn wá tó ìgbóná ọlọ́kàn wà ń bẹ̀ tó yà sọ fún wa Tinubu wọn gbọ́ ni àmọ́ àlẹ́ mọ́ bàbá Tinubu rẹ o bàbá wa ni wọ́n ń ṣe ọmọ Yorùbá sì ni wọ́n o táwọn bá wọn sọ̀rọ̀ tó wọn bá gbọ́ àwọn nítorí ìyẹn tábà ojú tí ó pa wọn káwá dákẹ́ kò lè rí bẹ́ẹ̀ o tí a bá wọn sọ̀rọ̀ tó wọn bá gbọ́ àwọn nítorí ìyẹn kárí ikú tí ó pa wọn káwá dákẹ́ ikú tí ó pa wọn òun la rí yìí
lábí bọ́ọ̀ tàbí ká wá sọ síta fún wọn káwọn náà mọ ikú tó fẹ́ pa wọ́n. Àwọn Fúlàní tó ń gbẹ́kẹ̀lé náà àwọn tó fẹ́ pa wọ́n o. Kí wọ́n ètè wálé kí wọ́n wo ariwo táwọn ń pa àti ariwo tí bàbá Akíntóyè pa àti ariwo tí bàbá Sunday Adéyẹmọ ń pa, kí wọ́n ti gbọ́ ọ̀rọ̀ tá à ń sọ fún wọn, kí wọ́n padà wálé, kí wọ́n ṣe ti nísù fún ọmọ Yorùbá. Torí tó bá bẹ ẹdẹ jẹ́ ẹdẹ ìwà padà sí o. Ìbá dá kí wọ́n tẹ̀ ronúpìwàdà tó jẹ́ pé àsìkò wọn o Nàìjíríà ò pín, kí ni ọmọ Yorùbá lè bá dùn tó à ń jẹ ìyà Nàìjíríà o. Èkó kébégú fún ọmọ Yorùbá ní Nàìjíríà o. Ẹyẹ òkèbéyẹ fún ọmọ Yorùbá nínú Nàìjíríà o. Bẹ́ẹ̀ sì ni ọmọ èèyàn fún ọbẹ̀ ènìyàn fún ọmọ Yorùbá nínú Nàìjíríà o. Ọmọ Yorùbá ìbá dá káyọ̀dé ronú tá a sọ wá tó sọ̀wọ̀ káyọ̀dé fún Yorùbá nation. Ìbá dá káyọ̀dé ronú tá a sọ wá tó sọ̀wọ̀ kájà fún self determination. Ọ̀nà kan ṣoṣo tá a fi lè rí ìgbé ayé àlàáfíà wa gbé ni wípé ká dá dúró ẹbọ orílẹ̀-èdè. Gbogbo àti mọ̀ pé Nàìjíríà ti expire láti 2014. Gbogbo àti mọ̀ 1940 amalgamation táwọn èèbó fi so wá papọ̀ ó ti expire láti 2014. Nàìjíríà ti expire. Kí làwọn tó wá dúró dé? Kí là tún dúró mú? Táà ní dìde tán ká gbá òjò bàbá Akíntóyè, ká dìde tán ká gbá òjò bàbá wa Sunday Adéyẹmọ. Àwọn ọmọ Yorùbá àwa ń pariwo fún yín o, à ń ké fún yín. Ìbá dá kẹ́ ẹ gbọ́ ariwo tá à ń pa ká ètè pull out kó Nàìjíríà. Ẹ̀yin bàbá wa tẹ́ wà lókè òkun àtẹ̀yìn adá lókè òkun. Ìjà yìí náà wà nínú ìjà táwọn bàbá Akíntóyè ń já o. Ìjà yìí náà wà nínú ìjà tí bàbá wa Sunday Adéyẹmọ ń já o. Àtiwálé yín ó dì nira. Torí nígbà tẹ́ bá ṣiṣẹ́ títí lókè òkun tẹ́ wá láti wá invest. Tẹ́ bá ṣe invest ní ìsìn tẹ́ ẹ dáko tẹ́ ẹ ṣe ẹgbùn nǹkan, àwọn Fúlàní ò ní fi lọ́kàn balẹ̀. Wọn kò mọ̀ lóun lọ jẹ kó lọ bọ oko yín jẹ. Adúrú owó tẹ́ ẹ ná ó waste. Irú nǹkan báyìí làwọn ẹ̀kọ́ ṣẹlẹ̀. Irú nǹkan báyìí ni bàbá Akíntóyè ni ó fẹ́ kó ṣẹlẹ̀. Irú nǹkan báyìí ni bàbá Sunday Adéyẹmọ ni ó fẹ́ kó ṣẹlẹ̀. Lórí ìjọba ká support ara wa láti jà fómìnira tiwa gẹ́gẹ́ tó yẹ ká bá dá dúró ọkàn yóò balẹ̀ láti wá invest owó fúnlẹ̀ Yorùbá, láti wá invest owó yín sílẹ̀ Yorùbá, láti ẹ̀dì Yorùbá gbogbo kó mókè. Ṣé ti gbọ́? Ọmọ Yorùbá ọmọ Yorùbá ẹ jẹ́ ká ronú o, ẹ jẹ́ ká ronú. Kò sí ẹnìkankan tó lè jẹ Nàìjíríà president kó lè Nàìjíríà ṣe irọ́ ni. Kò séńtọ̀ kódà bí ànábì ẹlẹ́gbẹ̀ẹ́ olóyè bó ti jẹ́ olóyè àmùsùlùmí tó tí ó wà fi lè láti Nàìjíríà báyìí ipò fẹ́ jẹ president Nàìjíríà ọkàn yóò padà lẹ́ẹ̀kan náà ni. Ọkàn ṣe kí ni ló yí padà lẹ́ẹ̀kan náà ni, kò lè rí ṣe. Kódà Jesus Christ gan tó jẹ́ olórí ìjọ àwọn Christian tó bá láti Nàìjíríà kó fẹ́ jẹ Nàìjíríà president kò lè rí ṣe. Bẹ́ẹ̀ ká tẹ̀ wá, kò lè rí ṣe o. Ẹ má yẹ kó tẹ̀ wá o. Nàìjíríà ti expire o. Kò ṣe ń tọ̀hún, kò ṣe ń tọ̀hún tó lè jẹ Nàìjíríà president tó lè Nàìjíríà ṣe. Òun làbí pàápàá Tinubu kí wọ́n èdè ṣe nísù, kí wọ́n èdè fún ẹnìkan tá a fẹ́ lásìkò kó tó pẹ́ jù, kó lè bá bọ́ọ̀lù Yorùbá yẹn tá a fẹ́, kó lè bá bọ́ọ̀lù sẹ́fìtà yẹn tá a fẹ́.
lẹ́tà ní bàbá Bọ̀dé Bàjẹ́ Akíntóyè kọ́ ọ́nẹ́ sí wọn kí wọ́n lè gbé yẹ̀ wò kí wọ́n lè bá àti negotiation láti pín Nàìjíríà. Ọmọ Yorùbá allegedly gbogbo àwọn Haúsá pátápátá àtàwọn Fúlàní o àtàwọn Haúsá o wọ́n ti sọ wípé àwọn ti kẹ̀yìn sí bàbá Tinubu nígbà wọn ti kẹ̀yìn sí bàbá Tinubu ní ìsìn ọ̀sẹ̀ wà ní bàbá tí fẹ́ fi wẹ̀ tó fẹ́ fi mọ́ báyìí láàrin wọn gbogbo pátá ti kọ̀yìn sí bàbá Tinubu àtàwọn Haúsá o àti Fúlàní o wọ́n ti kọ̀yìn sí bàbá Tinubu allegedly ìfọ́bẹ̀ta gbọ́ òun là ń sọ níta fẹ́ yẹn.